ilé ìkúnṣẹ́ ó ti parí mùsùlùmí ó kàwé ó sì ti ní rìsọ́ọ̀tì tó dáa lọ́wọ́ bílù ti wá rí ó ti wáṣẹ́ débi tí èèyàn wá dé ọlọ́run wá ní ó ríṣẹ́ nígbà tí ó ríṣẹ́ kan tí wọ́n pè kó wá ṣiṣẹ́ ó jẹ́bi tí wọ́n ti ń ta lápèjúwe bí tí wọ́n ti ń ta ọtí ibẹ̀ ló ríṣẹ́ sí àbí tí wọ́n ti ń ta gbó iléeṣẹ́ gbó ló ríṣẹ́ sí àbí hàn àti ẹnìkan ti béèrè ẹ̀ ń jò ní bẹ́ẹ̀ ni ẹnìkan ti béèrè ẹ̀ pé iléeṣẹ́ sìgá ń bẹ náà ń bẹ pé àbí iléeṣẹ́ sìgá ló wá rí iṣẹ́ sí só lè ṣiṣẹ́ ń bẹ́ ṣé mùsùlùmí lè ṣiṣẹ́ lé bẹ́ẹ̀ àbí tó ti ń ta ọtí àbí iléeṣẹ́ gbó àbí ibi tó ti ń ta sìgá. Kọ́sìm ní dáa ó ti ẹ̀dá lọ́wọ́ ìrìnàjò ọ̀hàn mi lè mà. kó má fi pẹ́ èèmọ̀ tí ẹ̀ kọ́. ìdálómi ìjọ kó sí ti ń retí nù gbogbo tí ń wí látàárọ̀ nísìn kò yé. ẹlòmíì sì ní. ìwọ́jẹ́ ń sọ̀rọ̀ tó wí nísìn yóò bẹ̀rẹ̀ èmi náà wà á hàn lè mà. kò sí ẹ̀wọ́. ó ìrìnàjò orí mi mú. ọ lè rí wa abọ́ ti rí wa. ẹlòmíì sì ni yóò sì ní attachment wọ́n ti bá aṣọ òun ti gbó àmọ́ ọmọ Kọ́símù òun ní tì. ẹ ò béèrè tó lè béèrè. èmi náà wà á tójú orí bẹ́ẹ̀ èyí tó lè kó bá wọn náà. ẹ bó ti rí nù. torí ẹ mùsùlùmí kí mùsùlùmí ó ṣiṣẹ́ lé ọtí ó tiẹ́ ó ti kú olúwo òfin ọlọ́run ó wúwo ọgbọ́dọ̀ débẹ̀ mùsùlùmí ọgbọ́dọ̀ débẹ̀ kó délé ọtí ṣiṣẹ́ kọ́ máa ru kí mùsùlùmí ọlọ́run kó ṣàánú wa o ọlọ́run kó ṣàánú wa o ọlọ́run kó ṣàánú wa má jẹ́ àrí àkàrà síbú má sì jẹ́ àrí òsì kọ́rọ̀ wá lọ́rọ̀ o bí òsì bá tàyàn débi tí ò rí ọ̀nà kan kí mùsùlùmí ó gbé pọnpọ́n kọ́ máa lè bá wọn pọn omi àbí máa bá wọn ru yẹ̀pẹ̀ tí wọ́n fi kọ́lé ọ̀gbọ́. àgbọ̀yé bàbá. ọlá àlùbáríkà fún púpọ̀ jù kí ó ṣiṣẹ́ ńlé ọtí lọ torí pé ọlọ́run ti harama ọtí ọ̀gbọ́. àgbọ̀yé bàbá. fúnra ẹ̀ náà. olóhùn ọ̀fẹ́. ń gbọ́ ti wá harama rẹ ni àdìsí wa ní anabi sépèlé sharibal hamri ẹni tí mo ti kíni. wasakiha wa hamilaha wa kíni kan ọsàn yẹn àdìsí yẹn. ẹni tí ń ta. ẹni tí ń ta. ẹni tí ń ra ọtí. ẹni wọ́n rán. ẹni wọ́n rán. ẹni tí ń sẹ́ńbẹ̀. ẹni tó ní sẹ́ńbẹ̀ ẹni tó ní iléeṣẹ́ tó ti ń ta ọtí. ẹni tí ń kọ̀wé bẹ́ẹ̀. kó fún wọn láyé tí wọ́n ti ń ta ọtí. alanabi ni làánà ń bẹ lórí wọn ibi tí làánà ń ṣe ọlọ́run wa ń bẹ ń bẹ tani wàá wù kó wọn lọ ibẹ̀ ni lè ṣiṣẹ́ èyí wọn ni wípé kò sí inú òfin tọlọ́run kò sí nínú ìlànà tànú Muhammad kí mùsùlùmí ọ lọ lè ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń ta ọtí òun tọ̀hún ti wọ inú làánà òun ṣe ọlọ́run dá o bá a ti kà á bó ti rí nù. sẹ́wárí ti sìgá pé mùsùlùmí ń ṣiṣẹ́ níbi tí wọ́n ti ta sìgá tí wọ́n ti sa sìgá Kọ́sìm mo ti wá sọ ọ́ lẹ́ẹ̀kan sẹ́rí ti sìgá tí mo sọ lẹ́ẹ̀kan wípé sìgá kò sínú tí àwọn àfáà ní pé haramu ni makiru ni mo sọ pé àwọn àfáà pé àyè bẹ́ẹ̀ kọ́ ni mo wá ní a gbọ́dọ̀ mú o ẹni tí bá sì mú kó fi lẹ̀ ṣe ẹsìgẹ́ ti báwọn tọ́ ìjẹ́ mùsùlùmí wa lè ṣiṣẹ́ ń bí wọ́n ti ta sìgá àbí ò lè ṣiṣẹ́ ń bẹ̀ àwọn àfọ́ wọ́n mọ̀ yanjú ẹ̀ but mo rí ọ̀kan nínú àwọn àfá nínú fàtúwà kan tí àwọn àfá gba lárúbáwá òun ló ṣe wọ́n wá bí wípé ìjẹ́ sìgá mímu ìjọ jálùwàlá àbí ọ̀jálùwàlá ó ti yé àgbọ́yé bàbá ọwọ́ ni onísìgá ọ̀jálùwàlá bó ti wínu onísìgá ọ̀jálùwàlá oníbẹ̀yàn bá sàlùwàlá tí ó sì fa sìgá ọlálùwàlá rẹ̀ bàjẹ́ kọ́ máa lọ lè kírun níjọ náà ọ̀kan nínú àwọn àfá wa akínwùmí kọ́ àfá wa akínwùmí Dr. Habiballah olóko àbálágége ó ti yé báwọn àwọn sọ̀rọ̀ ń jò láfá akínwùmí wa ní masari lọ́dọ̀ àwọn bẹ́ẹ̀ pé ẹlòmíì nínú àfá alárúbáwá àbọ̀mọ alárúbáwá ní masari yóò sàlùwàlá tán nísìn yóò sì kánná sí sìgá yóò sì fa tẹ́p ọba bàtàn àjùlẹ̀ a sì lè kí òun láì tún ṣe àlùwàlá padà ó ti gẹ́tì èmi yìí ti kà àfá kan tó ní kọjá àlùwàlá mo gbọ́ta àfá Akínwùmí táwọn náà ní òun gan ní rẹ̀ àwọn gan ní ẹ̀ báyìí àwọn àfá àwọn lọ́hùn ṣe gẹ́ẹ̀tì wọn so àríbẹ̀ àyíbẹ̀kọ́ tọ́ ọwá dá o ẹni tí ń ṣiṣẹ́ ń bi tí wọ́n ti ṣe wọ́n wá kọ́ máa ṣiṣẹ́ ń bẹ̀ o àbí kọ́ máa ṣiṣẹ́ ń bẹ̀ o
àwọn àfáà ni wọ́n máa ṣe kíni àwọn ni wọ́n máa ṣe o ti gẹ́ẹ̀tì mo ṣe wí o bó ti rí nu ọlọ́run ọ̀sán àlékún dáadáa rẹ̀ bá ń dádó báyìí náà má tó bẹ́ẹ̀ mi má lónìí. àti dádó báyìí a fi ìyókù sí halkọ̀mí pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a máa bá dirasa tànà Muhammad àwọn abéèrè tí bá wà ń lọ ní àárín rẹ̀ àbí ìtàwọn èèyàn bá fi ń sọwọ́ sí wa.